Ọ̀títúrà rí mọ́ bọ́. Ọ̀tá ń fún sísá ẹ̀rí mi náà o. Yéèdì fi mú ní èfi bẹ́ẹ̀ mú ọ̀nà yóò yá mi ọmọ fọ́. Ọ̀títúrà rí mọ́ bọ́. Ọ̀tá ń fún sísá ẹ̀rí mi náà o. Yéèdì fi mú ní èfi bẹ́ẹ̀ mú ọ̀nà yóò yá mi ọmọ fọ́. Ẹyẹ producer àti the ọ̀hìn wa ẹ̀sẹ̀ bi. Ọ̀sìn ni àtàwọn àṣìṣe afa yẹn ho biara. Ẹ̀rí yẹn adwuma ẹ̀sán Kristo a ọ̀ka yẹn ho bi. Ọ̀títúrà rí mọ́pọ̀. Àtàwọn sísá ẹ̀rí yìí náà o. Mi ní fírí mo ní mi fi bẹ́ẹ̀ mú. Mi ní tẹ́lẹ̀ yẹn ní àmì bá mú fọ́. Ọ̀títúrà rí mọ́pọ̀. Àtàwọn sísá ẹ̀rí yìí náà o. Mi ní fírí mo ní mi fi bẹ́ẹ̀ mú. Nòyó ní àmì bá mú fọ́. Ọ̀títúrà rí mọ́pọ̀. Àtàwọn sísá ẹ̀rí yìí náà o. Free money me fi bẹ́ẹ̀ mú no yóò yá mi àmọ́ fọ́. Yẹ́nì fún ní last month to ẹ̀fí àti. Anoju le si omunu. Omubo ọgbọ yẹn fẹ. Ẹwurade wo yẹn mọ bọ. Amunumu wa arura. Asasi wusu ọkẹsi ebi báyẹ. Mo ń jẹ́ ọ̀wọ́ sẹ́m. Ẹ̀fí ẹ̀sìn kúrò yìí náà bu ebu ẹ̀yẹ. Nkọ̀sọ̀kọ̀sọ̀ yẹn ní títí wọ́n nyinaa nù. Ní nyinaa bùbù yẹ. Ní àdàbò sísẹ yẹn nyinaa nù. Ní nyinaa gbòdì fi o. Ọ̀títúrà rí mọ́bọ̀. Àdàbò sísẹ ẹ̀rí nyinaa o. Ebi fi mu ní efi bẹ́ẹ̀ mú n'oyó nyàmé bàbọ̀ fọ́. Ọ̀títúrà rí mọ́bọ̀. Àdàbò sísẹ ẹ̀rí nyinaa o. Ebi fi mu ní efi bẹ́ẹ̀ mú n'oyó nyàmé bàbọ̀ fọ́. Reverend Dr. Prophet David Labi a wọn kò forí di apàtì. Papa yẹ da wa sinu wa dwere po a wọn de ma ọma. Instrument music production. Ẹ da ma se. Asẹm kyerẹ sẹ abiri nyinaa Yesu ka yẹ. Asẹm kyerẹ sẹ wúkúrẹ́ yẹ mú sẹ́kọ̀ọ́dì ẹni ní bá. Yamba yeshe watabana si we umo branu kataye yo nyame mai bofo no yo nyame ai bofo Ọ̀títúrà rí mọ́pọ̀ tabu jisa rí nina o edifri ni ye fibe mu. Yo nyame ai bofo